Ẹ kú ojúmọ́ mọ́ a sì tún kú ọlá Jímọ̀ tòní ṣé àlàáfíà ni mo bá yín o. Ẹ wo ọ̀rọ̀ Koko Zaria la fẹ́ sọ lónìí. Bẹ́ẹ̀ ò bá gbàgbé pé ó bọ́ sórí afẹ́fẹ́ ní ìjẹta òde yìí tó ń sọ wípé ẹ gbà òun o ẹ gbà mí o wọ́n fẹ́ pa òun. Ẹ wo àwọn wo ló fẹ́ pa ta ló fẹ́ pa gbogbo ọ̀rọ̀ yìí láàjọ yọ̀nàná lónìí. Bí ọ̀rọ̀ yóò bá yé yín ẹ lè lọ wò lórí péèjì wa kó lè bá yé yín ní yékéyéké. Ohun tó ṣẹlẹ̀ sí Zaria yìí ó sọ wípé àwọn kan fẹ́ pa òun. Ẹ gbọ́ ta làwọn tó fẹ́ pa ta ni ẹni tó ránṣẹ́ sí wípé kí wọ́n lọ pa kí wọ́n lọ súnmọ́lé. Nítorí ọ̀rọ̀ tó sọ yìí ló mú kí Àbọ̀lọ́rẹ́ kó bọ́ síta o. Nígbà tí Àbọ̀lọ́rẹ́ bọ́ síta Àbọ̀lọ́rẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí àwọn ọ̀rọ̀ yìí. Kì í tún wá ń ṣe Àbọ̀lọ́rẹ́ nìkan ló sọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí o. A ti lè rí àwọn ọmọ tí ìṣẹ̀lẹ̀ yìí gan ṣẹlẹ̀ sí gangan pàtó. Bákan náà a rí wípé àwọn ọmọ tí wọ́n jọ ja ìjà yìí pẹ̀lú Koko Zaria àwọn náà ti wá bọ́ síta o, wọ́n ti sọ̀rọ̀ o. Ó ní kò sẹ́nibọ́dì tó fẹ́ pa Koko Zaria o, wípé Koko Zaria gangan òun ló ń ábọ̀ àwọn ọmọ ọ̀ta sí ilé ara rẹ̀. Ó ní ní ibi tí Koko Zaria ń gbé 7th Street ni wọ́n ń pè bẹ̀. 7th Street yìí ó túmọ̀ sí wípé àwọn agbègbè méje ló parapọ̀ tó wá pe ara wọn ní 7th Street. Gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ ni wípé ní 7th Street yìí ni Koko Zaria kọ́lé sí. A wá rí i pé Koko Zaria kó àwọn ọmọ tí kò ń ṣe ọmọ àdúgbò yẹn. Ìyẹn ní orílẹ̀ ló ti ṣẹlẹ̀ o. Ó wá kó àwọn ọmọ tí wọn kì í ṣe ọmọ àdúgbò yẹn. Ó kó wọn tira ó wá bọ̀ wọ́n sílé. Pátì kan wá ṣẹlẹ̀ tó yẹ pé gbogbo wọn lọ síbẹ̀. Àwọn ọmọ ìta yìí tí Koko Zaria kó mọ́ra wọ́n wá lọ pa ẹ̀kọ́ lára àwọn bọ́ìsì tí wọ́n jẹ́ ọmọ àdúgbò. Nígbà tí àwọn yẹn máa gbé ọmọ ìdé hospital wọ́n ní wọ́n ṣá wọ́n lù wọ́n tilẹ̀ ṣe léṣe lọ́pọ̀lọpọ̀. Nígbà tí wọ́n máa gbé dé hospital èyí tó jẹ́ wípé tòsí ilé Koko Zaria ni ọmọ yìí dákẹ́ wọn ò rí ẹ̀mí ẹ̀ dóòlà. Ìbínú yìí ló wà lára wọn pé wọ́n tún ti drop ìkan lára àwọn bí wọ́n ṣe wá ń bọ̀ padà sí ilé lórí wípé ìkan lára àwọn bọ́ìsì tó ṣá àbúrò àwọn ó wà lọ́dọ̀ Koko Zaria. Ibi tí ìjà ti bẹ̀rẹ̀ nìyẹn tó wá di wípé ó di gbàásgbòs wọ́n bẹ̀rẹ̀ sí ní jà wọ́n bẹ̀rẹ̀ sí ní lu ara wọn. Èyí ló fà á tí ẹ̀gbọ́n ọmọ tó ṣaláìsí yìí tó wá lọ sílé Koko Zaria yìí pé àwọn ọmọ tí wọ́n kó tira tí wọ́n fi ṣe bíi bodyguard tí wọ́n fi ṣe bíi boys tí wọ́n train débi wípé wọ́n ló máa ń ra weapon fún àwọn ọmọ yìí. Ẹ wo ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n ẹ jẹ́ ká gbọ́ àlàyé díẹ̀ tí àwọn ọmọ yìí fúnra ara wọn tó sọ nípa ọ̀rọ̀ yìí. Wọ́n ké gbàjarè pé kí wọ́n gbà wọn o wípé àwọn kọ́ làwọn ṣe àwọn làwọn tún ń sá kiri wípé wo báwọn ṣe rí pé gbogbo àpá tó wà lára àwọn yìí ọ̀dọ̀ àwọn bọ́ìsì Koko Zaria ló ti ṣẹlẹ̀. Láti ìgbà tí Koko Zaria ti kọ́ ilé sí àdúgbò àwọn ní wàhálà àti ìdààmú ti dé bá àwọn wípé kí wọ́n gbà wọn kí gbogbo Oṣòdì kó gbà àwọn o. Bó tilẹ̀ jẹ́ wípé báwọn ṣe wà èèyàn MC làwọn ń tẹ àwọn àmọ́ kò sí bó ṣe lè kórí kò yẹ kó jẹ́ wípé torí o wá kọ́ ilé sí àdúgbò wa kó wá mú ìdàrúdàpọ̀ wá sínú àdúgbò wa. Ẹ jẹ́ á gbọ́ díẹ̀ nínú ohun tí àwọn ọmọ wọ̀nyí tí wọ́n sọ. Àwọn fẹ́ pa àwọn ni o, wọ́n ràn yàn wá ni o, wọ́n ní kó wá pa àwọn dárúkọ wọ́n ràn yàn wá ọ̀hún anybody wa àwọn ọmọ tó ń hábọ̀ sínú ilé ló lọ pa àyàn làwọn ọmọ yẹn sọ pé àwọn ò ní gbà. Kì í ṣe ní kí ìṣànà níjà dẹ̀ ti máa ń ṣẹlẹ̀ láàárín àwọn yẹn síra wọn ṣùgbọ́n torí pé Zaria fẹ́ máa omi àmọ́ tó fẹ́ fi ṣe pé kó ṣàmọ̀ sọ pé àwọn náà gíràn òun ṣe kí òun ra weapon fún ẹbẹ̀ lọ́wọ́ tó wà ládùúgbò òun ra weapon fún àwọn ọmọ yẹn kó máa bá ọmọ àdúgbò ẹ tó kọ́lé sí tíyàwó ẹ ọmọ ẹ tó wà ń bẹ̀ kẹ́bà lè mọ̀ bí Zaria ṣe ń wùwà o tó wá bọ́ sórí social media tó wá ń sọ̀rọ̀ ṣe máa rò pé bóyá kíní kan ló ń ṣe o. Kí ló fàdí ìjà táwọn èèyàn fẹ́ fi wá bá àwọn èèyàn jà nù lé ẹ̀ o sọ. Ẹ ká san gbogbo ẹ̀yin ará Oṣòdì gbogbo ẹ̀yin ará Oṣòdì pátápátá ẹ jọ̀ọ́ fídíò yìí ó fẹ́ bá Koko Zaria rí ni o àdìgbà tí Koko Zaria ti wá kọ́lé sí àdúgbò wa which is 7th Street ní àti gbádùnmọ̀ ní peace gbà tó jẹ́ kọ́lé síbẹ̀ àwọn ẹ̀gbọ́n àdúgbò wa náà wọn gba tiẹ̀ tẹ́lẹ̀ ó yẹ sọ fún wa pé ẹ̀yọ́ ọmọ yìí ẹ má fi sẹ́yìn Zaria
níwà àwọn ẹ̀gbọ́n wa náà ló wá ká lọ fi sẹ́yìn Zaria gbàgbọ́ lè wá fi sẹ́yìn Zaria tán báyìí wá ní pé kí àwa náà ká jábùrù ká máa bọ̀ London níbi ká wá ṣe Sego Nation àṣe union láti ilẹ̀ àṣe union náà àṣẹ pé àṣe union àṣe olúọmọ ni à ń fẹ́ la ní sí láti ìgbà tí Zaria ti kọ́lé sádùúgbò ládùúgbò wa ti tò ní ìjà orílẹ̀ àti 7 Street yìí náà ti bẹ̀rẹ̀ nínú ìjà orílẹ̀ àti 7 Street yìí náà ni àpá tó wà nínú yìí ló wà ní ẹgbẹ́ mi yìí gbogbo àpá yìí Zaria ló rán ọmọ orílẹ̀ sí wa Zaria ló rán ọmọ orílẹ̀ sí wa tó fi ṣe wá lè ṣe báyìí àbúrò wa kan náà jẹ́ ti kú ní Sátọ̀dé yìí níbi tá a wà Zaria ló tún rán ọmọ orílẹ̀ yẹn wá so bọ́ọ̀lù máa ṣe ọmọ yẹn lè ṣe ìgbà tá a máa dé hospital gbọ́mọ yẹn dé hospital ní bọ́mọ yẹn ti dákẹ́ hospital tá a gbọ́mọ yẹn lọ kò jìnnà sílé Zaria ní má bàyọ̀ jẹ́ so hospital yẹn bàtọ́ máa gbọ́mọ yẹn ti kú gbogbo para tó wà lára everybody àṣàgbà ọ̀nà ilé Zaria pé a máa rí àwọn ọmọ orílẹ̀ kan torí tọ́wọ́ ọmọ orílẹ̀ bá ti bá a jà tán ibẹ̀ ló máa ń sá lọ torí pé ọmọ pé àlè débẹ̀ pé àgọ́ tó pé èèyàn ti kú all the shit tech because they gbà bẹ so báyìí gbà bẹ níjọ́ yẹn báyìí gbà bẹ níjọ́ yẹn a rí ọmọ orílẹ̀ kan bẹ̀ aṣáà lé gbogbo wọn bọ̀ oríṣà yọ anybody wọn ààrẹ anybody mu meanwhile ìjọ kejì Zaria ti lọ invite ilẹ̀ la wà meanwhile Zaria ti tún invite àwọn cultists again wá síwájú náà àwọn ẹsẹ̀ náà àwọn tó ń ṣọmọ Oshodi ló kó wa àwọn ààyè míwà àwọn ààyè tó jẹ́ kó wa ẹ̀ ń pẹ́ ẹ̀kan ní Black Jesus Black J ìyẹn Ayuba ó jẹ́ ó ti wá ṣe àṣemáṣe kan nu 7 Street yẹn lọ́jọ́ náà sí nígbà kan ó wá yìnbọn nínú 7 Street yẹn náà ó dà boys káàkiri tẹ́ pé àwọn èèyàn ọ̀fara kó ẹran gan tó ń sìn ọ̀fara kó so Zaria jẹ ẹjọ ẹ bá mọ nǹkan tẹ́ máa ṣe sí ọ̀rẹ́ lè ọmọ tó jẹ́ kú ní àárín wa ẹ̀gbọ́n ẹ̀ bí apára tó wà lára ẹ̀gbọ́n ẹ̀ ló gbé lọ síbẹ̀ ẹjọ́ kejì láì mọ̀ pé Zaria ti kó àwọn ọlọ́pàá àtàwọn kọ́tìsì síbẹ̀ so para ẹ̀ ni ẹ̀gbọ́n ẹ̀ fi lọ bẹ̀ bí para tó fi lọ bẹ̀ ni àwọn náà fi ṣe nǹkan tó fi ṣe yẹn tó fi rí wọn mú un so àmọ̀gọ́dá fẹ́ ṣe báyìí wọ́n lo agbára fún wa àwọn ọlọ́pàáyàn àwọn ọlọ́dún ká máa sákàdé àpọ̀jù báyìí lọ ta sá ọ àwa tá a fa wà ń bí ta wà ilà ṣe níbi eléyìí ẹjọ́ ẹ ṣàánú wa. ọ̀lẹ́ ti gbọ́ látẹnu àwọn ọmọ wọ̀nyí o kí ni èròǹgbà yín lórí ọ̀rọ̀ yìí kí lohun tí ẹ rí sọ sí ṣé Koko Zaria jàre ohun tí ó sọ ṣé ó jẹ̀bi ni àbáwọn ọmọ yìí gangan ni wọ́n jàre ẹ jẹ́ mọ̀ nínú comment section ẹ wò ẹ bá mi tẹ like ẹ bá mi follow this is Digi Naija TV bó bá ṣe máa lọ láàmú àmú àṣetì gbọ́ yín a ò ní fi ohunkóhun pamọ́ fún yín o ẹ ṣé ó dìgbà kan náà.